Àwa tí a ti ń retí Dami vs Live apá kejì, ẹ má bínú. Even èmi gan, mo fẹ́ wo YouTube pa lánàá pé Dami vs Live apá kejì o, wọ́n ló fẹ́ jáde lánàá o, wọ́n ló fẹ́ jáde lánàá o, fẹ́ jáde lánàá o. Mo ṣáà search fún ni, but unfortunately, kò bàpà jáde lánàá mọ́. So, Ìbíwọlé Ọláníyan ní pé kẹ́ ẹ má bínú. Wọ́n ní pé kẹ́ ẹ má bínú pé 1 or 2 issue ló ṣẹlẹ̀ lórí movie ẹ̀ làwọn ṣe lè upload ẹ̀ lánàá mọ́. Pé so kẹ́ ẹ má bínú. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Ìbíwọlé ò lè fún yín ní ṣá, kò lè produce movie tí ó bá make sense. So wọ́n ní pé kẹ́ ẹ ní sùúrù káwọn fi fix 1 or 2 issue tí ó wà lórí movie yẹn táwọn ṣe lè release ẹ̀ lánàá mọ́. So wọ́n post sórí IG wọn lánàá yẹn pé kẹ́ ẹ má bínú, pé kẹ́yìn fans àwọn pé kẹ́ ẹ má bínú. Páwọn lè upload ẹ̀ lánàá pé but very soon lágbọ́rọ̀ Ọlọ́run. Páwọn máa fix 1 or 2 issue tó wà lórí ẹ̀ yẹn. Àwọn á lè upload ẹ̀ later. Though wọn announce the date tó máa upload ẹ̀, wọ́n ní very soon. Wọ́n ní pé very soon. Páwọn máa upload part 2 Dami vs Live, so everybody á lè wò. So ẹ má bínú. Àpọ̀ tá à ń retí apá kejì Dami vs Live, but láìpẹ́ láì jìnnà wọ́n náà máa bá wa release ẹ̀. Pé àwọn ò dẹ̀ fẹ́ fún wa ní ṣá, àwọn fẹ́ upload movie tí ò tí parí. Wọ́n láwọn fẹ́ upload movie tí ò tí parí, pé àwọn ò tí wà fully ready láti upload ẹ̀. Pé so very soon àwọn máa upload ẹ̀, àwọn máa fún yín ní date táwọn máa drop Dami vs Live apá kejì. So ẹ̀yin tèmi ẹ má bínú o. Àpọ̀ tá bínú lánàá o. Àpọ̀ tá bínú tàbí movie yẹn wò lánàá. So ẹ má bínú. And once tó má dẹ̀ ti drop ẹ̀, tàbí anytime tó má ti drop date tó fẹ́ release ẹ̀, màá communicate date yẹn pẹ̀lú yín lórí bí. Màá jẹ́ kí ẹ mọ date tó fẹ́ drop Dami vs Live apá kejì. But for now, ẹ ṣì má bínú. Ẹ má bá wa endure títí tó fi máa bá wa drop Dami vs Live apá kejì. Kí ẹ ṣáà ti gbàgbé apá kìíní. Ẹ ṣáà mọ̀ bá apá kìíní yẹn ṣe lọ. Tí Dami jẹ́ baby mama tó fẹ́ bí ọmọ kejì fún ọkọ ẹ̀. Tí ọkọ ẹ̀ ń gbá àwọn obìnrin káàkiri. Tí ọ̀gá iléeṣẹ́ ṣì ní, tí ọ̀gá iléeṣẹ́ náà ti ń nífẹ̀ẹ́ Dami. Tí ọ̀gá iléeṣẹ́ fẹ́ fẹ́, ṣe é ṣì rántí pápá kìíní yẹn ṣe lọ. Ọ̀gá iléeṣẹ́ náà ṣe fẹ́ fẹ́. Tí ọkọ ẹ̀ tí ó ń gbá àwọn olóṣó kiri. Tọkọ ẹ̀ ò take it serious. Tóun ò dẹ̀ fẹ́ bímọ káàkiri bí ìyá ẹ̀. Tó sọ pé ìyá òun bímọ ká. Òun ò dẹ̀ fẹ́ bímọ ká bí ìyá òun. So òun fẹ́ bí àwọn ọmọ òun papọ̀ sójú kan náà. Ṣùgbọ́n ọkọ tó fẹ́ bí wọn papọ̀ sójú kan náà, ọkọ náà kò serious. Ẹ wọ́n sí ibi tí part 2 parí sí. Ibi tán ti kidnap ọmọ Dami. So part 2 ń bọ̀ láìpẹ́. Ẹ ṣé.